Aṣọ ẹ̀mí mímọ́ bó tó gbé jù mí lọ máa fi bora. Borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ayérayé, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìwọ ló mú mi rìn nínú rẹ̀. Òní lọ́jọ́ tó tún gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ yìí, ọwọ́ agbára rẹ̀ òtítù fún mi wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ láti lọ ṣeré, láti lọ rúgùn, láti lọ tayọ ju tọ̀sẹ̀ yìí lọ àti àwọn ọ̀sẹ̀ tí mo ti lò kọjá lọ ní gbogbo ọ̀nà. Ó ṣe àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ, gbogbo yìí mo dá padà sọ́dọ̀. Mo sọ pé o ṣe kábíyèsí rẹ Ọlọ́run ayérayé. O àní ìrìn àjò ọ̀sẹ̀ yìí, agbára rẹ ni, títóbi rẹ ni, mímọ́ ṣe rẹ ni. Àní ti ṣe pé mo gbọ́n bí mo mọ́ àbí mo pé àbí mo dára ju àwọn kan lọ. Àánú ńlá àti oore ọ̀fẹ́ tó ga jùlọ bàbá ọmọ ṣe o, ológo jùlọ ọmọ ṣe o, olóore ọ̀fẹ́ ọmọ ṣe o. Ọlọ́run èmi ni má ṣe bẹ̀rẹ̀ àgbà ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ògo ìyìn láti ọpẹ́ ní forúkọ rẹ. Ìjẹ́ pé o tún wà pẹ̀lú mi, o tún ṣòro fún mi, o tún ṣàṣepẹ́ ẹ̀rọ ayé mi ní ọ̀tún ní rere ju tàwọn ọjọ́ yòókù lọ. Àìlá tún mú wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ pẹ̀lú agbára àti àṣẹ rẹ. Àìlá ti lọ ṣe rere, láti lọ rúgùrò, láti lọ tayọ, láti lọ pọ̀ ní ìbùkún, láti gbé àjọṣe wa lọ. Olúwa ọmọ ṣe bàbá mi mímọ́. Nítorí pé nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tó tún mú lọ ni pẹ̀lú gbogbo agbára tó fi jọlọ ni, àti gbogbo agbára tó fi ń jẹ èmi ni, àti tó fi ń jẹ ìmọ̀ ṣe fẹ́ àti ìmọ̀ ìfẹ́ ìbẹ̀rẹ̀ òpin àtàlù gbogbo ni, ọba lórí gbogbo ni. Àìnínú rẹ̀ àní ó tún mú mi ṣe rere lọ́pọ̀lọpọ̀, ó tún mú mi rógò lọ́pọ̀lọpọ̀, ó tún mú mi ta lọ́pọ̀lọpọ̀, ó tún mú mi gbilẹ̀ ní orin lọ́pọ̀lọpọ̀. Orin àyè ó tún jẹ́ tìbí lọ́pọ̀lọpọ̀. Àní ju tí ọ̀sẹ̀ yìí lọ àti gbogbo àwọn òṣèlú tó ti kú láti ìlú kẹ́tù tí mo ti lè kọjá lọ. Ògo ní forúkọ rẹ bàbá mi mímọ́. Agbára àti àṣẹ tí wọ́n ti sọ̀rọ̀ bàbá wọn sọ wípé ṣe àní fún agbádá ńlá rẹ̀ ìtọ́jẹ́ kìkìkìkì lá ìjẹ́ pé wọ́n yọ̀dá fún mi láti lè fún mi lọ́rọ̀ fẹ́ àtànú, láti lè fi mọ̀ fúbúra, láti mọ̀ fi yan gánà, láti mọ̀ pọ̀ ní ògo ní ìṣẹ́gun Olúwa. Ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe tó pé ìmọ̀ ibi tí kò tó jẹ́ lọ́yà mọ́ títí lè mẹ́mọ̀ sí mọ̀ gbórúkọ rẹ̀. Ògo ìyẹn láti pẹ́ ní forúkọ rẹ̀ mímọ́ gba ọpẹ́ àti ìyìn mi. Agba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Luke orí ìkẹrin-ó-lé-ní-ogún nígbà tí a ka ẹsẹ̀ kẹta dé ẹsẹ̀ ìkẹfà rẹ̀. Luke 24 a ka 3 ẹsẹ̀ 3 dé 6 rẹ̀. Nígbà tí wọ́n wọ inú rẹ̀, wọn kò sì rí òkú Jésù Olúwa. Ó sì ṣe bí wọ́n ti ń ṣe ráhùnráhùn kiri níhà ibẹ̀, kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n. Nígbà tí ẹ̀rù bá wọn tí wọ́n sì dojú bolẹ̀, àwọn áńgẹ́lì náà bi wọ́n pé, èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú? Kò sí níhìn-ín, ṣùgbọ́n ó jíǹde. Ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìtónìjẹ́ tó gbẹ̀yìn nínú rẹ̀. Ìfẹ́ Ọlọ́run, ikú àti àjíǹde Jésù Kristi gbà mí lọ́wọ́ ìbínú gbogbo. Mo bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ògo. Mo bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ògo. Mo bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ohun rere gbogbo pátá ìtókún fún ògo Ọlọ́run alààyè. Ìran rere pátápátá bẹ̀rẹ̀ sí wá sí múṣẹ pẹ̀lú ògo tó ga tó tayọ. Bẹ́ẹ̀ ni àní oyún rere pátápátá ó bẹ̀rẹ̀ sí di bíbí fún mi nípa agbára àti àṣẹ Ọlọ́run pẹ̀lú ògo tó tayọ, nípa ìfẹ́ Ọlọ́run tí kò lẹ́gbẹ́ ni, ikú àti àjíǹde rẹ̀. Nítorí pé kéde ibojì Jésù Kristi ó ṣe kéde ó ṣòfò. Lẹ́yìn ìgbà tí Jésù ti wá sáyé, ó ti ránṣẹ́ ìṣòro, ó kú, ó tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó sì fẹ́ràn ìsìtú àti rúbọ, a sì gbé sí níjọ́ kẹta, ibojì ṣe kéde ó ṣòfò. Wọ́n lọ sí ibojì rẹ̀, wọn kò sì rí Jésù Olúwa níbẹ̀ mọ́. Nígbà tí àwọn áńgẹ́lì ọmọ sọ fún àwọn tí wọ́n lọ síbẹ̀, ohun tó sọ fún ni wípé kí ló tẹ̀ ń wá alààyè láàrin àwọn òkú? Ó ti jí dìde gẹ́gẹ́ bí ó sì wí, ẹ lọ láti lọ kéde rẹ̀ fún gbogbo ènìyàn. Èmi àti ẹ náà lónìí, nípa ìfẹ́ àìlẹ́gbẹ́, ikú àti àjíǹde Jésù Kristi ni. Ibojì tí Jésù Kristi ṣòfò nínú ògo tó tayọ lèmi àti ẹ àti ń fọhùn. Nínú ògo tó tayọ tí ẹlẹ́gbẹ́ lèmi àti ẹ láti ń ṣe rere. Nínú ògo tó tayọ tí ẹlẹ́gbẹ́ lèmi àti ẹ láti ń gbinlẹ̀. Ìran rẹ̀ nìkankan wá ó ti wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni oyún rẹ̀ nìkankan wá ó ti di bíbí fún wa. Tí a ò bá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tó ń rìn nínú àṣẹ àti ìlànà rẹ̀ ní òrèdóòrè lójoojúmọ́ àti ní ìgbà gbogbo. Tí kò bá sú ọ, tí kò sú mi láti mọ jẹ́ elétí ọmọ, láti mọ gbọ́ràn sí ohun tí ṣe ti Ọlọ́run, láti mọ ní ìtẹ̀síwájú lábẹ́ bó ti wù kó rí nínú ìfẹ́ àti àṣẹ Ọlọ́run, gbọ́ mi, àníṣe ibojì ṣòfò kò sí níbẹ̀ mọ́ tó pé ó ti jí dìde. So ohun gbogbo tó jòkó láyé mi àti ẹ náà gbogbo wọn ṣe kí ni ó ti jí dìde.
so kò sí ohun tó kù èmi àti ẹ kò ju pé kí ni ká mọ̀ yọ̀ ká mọ̀ yìn Ọlọ́run lógo ká mọ̀ fọpẹ́ fún Olúwa lókè ọ̀run nítorí pé kí ni gbogbo tí ń ṣe ìbínú gbogbo wọn kò ní pàtàgbára lórí ayé mi lórí ayé rẹ lórí ayé ẹnikẹ́ni nínú wa mọ́ lórí ohunkóhun tí ń ṣe tẹnì kọ̀ọ̀kan wa láti mọ̀ pọ̀ ní ògo láti mọ̀ pọ̀ ní ọlá àti láti mọ̀ pọ̀ ní ìgbéga láti mọ̀ pọ̀ ní àṣeyọrí òrèrè gbogbo pápátá nítorí pé kí ni ọba àwọn ọba olúwa àwọn olúwa olùgbàlà aráyé wọ́n mú lótìtọ́ wọ́n kẹ̀sùn sí lọ́ra wọ́n dá lẹ́bi ikú bẹ́ẹ̀ ni wọ́n fi ṣẹlẹ́yà wọ́n fi ṣèṣì wọ́n dé lájẹ̀gùn wọ́n fún lọ́tí kíkan mu ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kẹta tó lẹ́yìn ìgbà tó kú tán ó ṣe kí ni ó jí dìde fún kí ni fún gbàlà èmi àti ẹ kí ló wá tán kí ló yẹ èmi àti ẹ òun náà di pé kí ni ká jẹ́ ẹni tí ó ń dá gbogbo ògo padà àti ìpadà sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo kí a fẹ̀mí ìmoore hàn fún oore kàǹkà oore rìbìtì tí Jésù ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà wo nípa yíyọ̀ láì sinmi àti àṣẹ ní ipò yòókù tá a lè wà ìyẹn ní kọ́kọ́ nípa gbígbé ìgbé ayé wa mímọ́ ní ọ̀tún níwájú Ọlọ́run alààyè nípa gbígbé ìgbé ayé ìṣọ̀kan ìfẹ́ àní elérò ire sí gbogbo ènìyàn àti sí ara rẹ̀ ní ojoojúmọ́ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn gbogbo nípa jíjẹ́ ní tó ṣe kíni tí ó ń jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn àti yọ̀ àrètí kì í ròdì òbú láéláé ètùgbọ́n tí ó ń dùn nígbà gbogbo láti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n mọ ní ìdí àti àdúdùn tó ga jùlọ láti mọ yin Ọlọ́run lógo nítorí pé èyí ni èrèdí abájọ àjíǹde Jésù Kristi wípé kíni láti jẹ́ pé kí ẹnì kọ̀ọ̀kan wa ká ti lọ mọ kéde títóbi rẹ̀ àti agbára rẹ̀ àti àjíǹde fún ènìyàn kí àwọn náà kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè gbà á yẹn nìkan kọ́ kí wọ́n lè mọ nípa ìjọba Ọlọ́run dípò ohun títà ayé yìí gbọ́ ó ní kíni nígbà tí wọ́n wọ inú rẹ̀ wọ́n kò sì rí òkú Jésù Olúwa ebo ni wọ́n wọ̀ tí wọ́n ti rí òkú Jésù Olúwa inú bòjì ibi tá a tẹ́ sí èmi àti ẹ náà lónìí bínú ibojì Jésù Kristi ṣòfò nípa pé wọn ò rí òkú rẹ̀ ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni inú bojì tí a gbé ògo rẹ̀ tá a gbé ògo mi pamọ́ sí èyí tí a gbé ẹnì kọ̀ọ̀kan wa pamọ́ sí ó ṣe kíni ó ṣòfò nítorí pé kíni Jésù ti jìyà ó ti kú ó ti fẹ́ra rẹ̀ sórí àti tuntun ó sì ti jíǹde láti mú kí ògo mi ògo rẹ̀ àti ayé mi gangan àìṣẹ̀dá mi àṣẹ̀dá tiẹ̀ náà ẹnì kọ̀ọ̀kan wa kó kúrò nínú ibojì tí wọ́n gbé ẹnì kọ̀ọ̀kan wa pamọ́ sí kúrò nínú ìdè àti àwọn ọmọ tí wọ́n gbé ẹnì kọ̀ọ̀kan wa pamọ́ sí nípa ìfira rẹ̀ rúbọ àti ìfira rẹ̀ ṣètùtù àti ìgbàlà fún aráyé ìtí èmi àti ẹ̀ta sì ní àǹfààní àti jẹ́ oore ọ̀fẹ́ èyí tó kún fún àánú tọ́pọ̀ ní ọ̀rọ̀ láti nípìn nínú rẹ̀ sọ bẹ́ẹ̀ ni lẹ́yìn rẹ̀ níbi tí wọ́n gbé ṣe rán wọn láti wò pé kí ni tí ń ṣẹlẹ̀ ṣé wọ́n jí òkú Jésù gbé ni á rí i pé àwọn áńgẹ́lì wa sọ fún wọn pé kí ni ẹ bọ́ ṣe bẹ̀rù nítorí pé kí ni ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá níbẹ̀ kì í síbi tó yẹ kẹ́ ti mọ̀ pé kì í ṣe òkú ṣùgbọ́n alààyè ọkàn ni tí Jésù bá kú tó bá jíǹde tó jẹ́ alààyè ọkàn tí ó sì rí pokù mọ́ ó sì mọ̀ pé kí ni èmi gẹ́gẹ́ fúnra mi ṣe èmi kì í ṣòkù mọ́ bí kò sí pé alààyè tí bàbá ṣe òkú mọ́ ẹ jẹ́ pé kí ni gbogbo tí ń ṣe ògo mi àti ire mi ìrẹ́ mi àti oyún rere mi pátá wọn kò kú mọ́ bí ó sì pé kí ni ohun alààyè ni gbogbo wọn ṣe so ìdọ́túmọ̀ sí wípé kí ni ẹnì kọ̀ọ̀kan wa pátá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó gba Kristu ní Olúwa tó gbà tó sì gbọ́ lọ́gbọ́n tó sì gbé nínú ìfẹ́ tó sì rí nínú ìfẹ́ rẹ̀ gbogbo wa pátá àti ògo ẹnì kọ̀ọ̀kan wa pátá àní àti kúrò nípò kú àti ti kí ni alààyè àyìndé ni wípé kí ni àwọn oníbínú ni àwọn oníkanra ni àwọn onílára ni àyìn tí wọ́n fẹ̀sùn kan Jésù Kristi àyìn tí wọ́n kàn má gbélébò àyìn tí wọ́n lọ gbé sí tí wọ́n tún gbé òkúta láàyè tí wọ́n tún ṣèdìdì rẹ̀ wípé kí ni ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ débẹ̀ tí wọ́n tún yà àwọn olùsọ́ọ̀tì gbogbo wọn pápátá ni wọ́n padà gbèrè tìjú agbára wọn ó di asán ó di òfo nípa wípé kí ni kò sí tọ́jọ́ Jésù lè ṣe kí ni kò lè ṣíde ìmọ̀ èṣù sẹ́tẹ̀lá àtàrí kẹrẹ̀ ó di asán lórí wípé Jésù kú àti lórí pé kí ète àti ìdàbọ̀ Jésù fi wá sáyé kọ́mọ̀sí wá sí múṣẹ so bó ṣe di asán yẹn nípa ayé àjíǹde Jésù Kristi bẹ́ẹ̀ náà ni gbogbo tí ń ṣe ìbínú gbogbo tí ń ṣe ìlara gbogbo tí ń ṣe ìkara àwọn ẹni bí wá gbogbo tí ń ṣe àwọn ọ̀rọ̀ òdì àwọn àṣẹ òdì àwọn agbára òdì àwọn ogun àwọn ṣókùn gbogbo ègún èpè àti májẹ̀mú ran wọ́n di aláìlágbára wọ́n di ohun tí kò sí wọ́n di ohun òfo wọ́n di ohun asán lórí ayé èmi àti ẹ ètò túmọ̀ sí wípé kí ni nínú ògo tó tayọ ẹnì kọ̀ọ̀kan wa á bẹ̀rẹ̀ sí ní fọ̀ nítorí pé kí ni olùgbàlà aráyé ó ti gbé èmi àti ẹ kúrò lọ́wọ́ gbogbo nǹkan pátá nípa ikú àtàjíǹde rẹ̀ gbogbo tí wọ́n á sọ pé àwọn ti pa nínú ayé rẹ̀ tí wọ́n ti pa nínú ayé mi gbogbo wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ̀ wọn àlàyé báyìí ètò kú èmi àti ẹ kù òun náà ni wípé kí ni láti mọ gbé nínú ìfẹ́ àṣẹ àti ìlànà àtúntò àti kọ́ni Ọlọ́run lójoojúmọ́
ìtókò èmi àti ẹkù òun láti mọ tẹ̀síwájú nípa jíjẹ́ létí ọmọ láti mọ gbọ́ràn sí Ọlọ́run. Má ṣe gbàgbé ohun tọ́lọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ó ní ẹ máa rántí èyí nígbà gbogbo, èmi ni Olúwa Ọlọ́run rẹ, èyí tó mú ọ kúrò ní oko ẹrú nílẹ̀ Egypt. Máa rántí gbogbo àwọn iṣẹ́ àmì, iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu tí mo ti ṣe nì. Rántí wípé kí ni àwọn àkọ́bí nítorí rẹ ni mo fi pa wọ́n. Gbọ́ ohun tó kù èmi àti ẹkù láti mo ṣe láti máa rántí òfin, àṣẹ àti àánú àti títóbi Ọlọ́run lórí ayé mi, lókè wọn náà kọ́ máa rántí tiẹ̀ náà lórí ayé rẹ. Àwọn kan ni Jésù máa ń parun, àwọn kan ni wọ́n kú, àwọn kan ni wọ́n ṣègbé àti àwọn àtagbádá wọn tí wọ́n fi dẹni tó sì kíni tó rògòlò tó sì ń tayọ nínú ògo, tí mo fi dẹni tó rògòlò tó ń tayọ nínú ògo. Bẹ́ẹ̀ ni àwọn kan wọ́n sì tún tẹ̀síwájú wọ́n tún máa kú lọ. Nítorí pé kíni àwọn yẹn wọ́n ti dúró lórí wípé bí àwọn òkú kò sí ibi tí mò ń lọ. Àǹfààní àti rògòlò kò sí kíni kò sí fún mi, àǹfààní àti rògòlò kò sí fún ìdí èyí Ọlọ́run ó dandan kí parun kó sí kíni kí wọ́n parun. Nítorí pé kíni títí èmi àti ẹ àti dá mi láre àti dá ọ láre nípa ikú, ìtàjẹ̀sí àti ìrúbọ àti àjíǹde Jésù Kristi. Eléyìí kì í sọ̀rọ̀ ìpè, òtítọ́ pọ́nbélé ni. Gbogbo àwọn tí wọ́n sọ pé kò sí dọ́jọ́ àní ìbínú àti ìlara yẹn àwọn òsì láti kúrò nínú rẹ̀, àwọn òsì bọ́ọ̀lù láti mọ fi jà mí lógun, láti mọ fi jà ológun, láti mọ fi dá mi dúró, láti mọ fi dá ọ dúró sójú kan náà. Gbogbo wọn bá táwọn ṣe kíni o, wọ́n ti di ohun àgbègbè bí iṣu. Wọ́n ti dé ní àná èyí tá ti ṣe kíni tá ń ṣe ìsìn ìdágbére fún wípé àwòpàdé lẹ́yìn Jésù ibi tí a kò ní yára wa, a ó ríra wa, ayọ̀ mọ́ra wa, Jésù ni yóò jẹ́ alága wa. Nígbà táwa sì ń fọ̀ nínú ògo níbí báyìí, tá ń tayọ̀ nínú ògo, tá ń pọ̀ nínú ògo. Ògo tẹ́nikẹ́ni ò rílò nínú rẹ̀ nìkankan wa kálukú bẹ̀rẹ̀ sí rí tiẹ̀ rò. Oríire tẹ́nikẹ́ni ò ṣe nínú ẹnìkankan wa kálukú bẹ̀rẹ̀ sí rí tiẹ̀ ṣe. Ìgbéga tẹ́nikẹ́ni ò bá pàdé rí nínú ẹnìkankan kálukú bẹ̀rẹ̀ sí bá tiẹ̀ pàdé báyìí. Nítorí pé kíni Jésù sì ní bójúmọ́. Nítorí pé kíni ìbò Jésù Kristi ó ti ṣòfò. Nítorí pé kíni gbogbo àwọn tí ń ṣe oníbínú, àwọn onílara, àwọn oníkanra, àwọn ọlọ̀tẹ̀, àwọn ẹnibíni tí wọ́n kórajọpọ̀, tí wọ́n gbìmọ̀ pọ̀ láti ṣe pé kíni láti pa Jésù Kristi kí ète àti ìdí abájọ àṣeyọrí rẹ̀ kọ́mọ̀ sí wá sí ìmúṣẹ, wọ́n gbèrè tìjú ègún ọbẹ̀ sì ní já wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹnu ara wọn wípé kíni kí gbogbo ègún yẹn kó wà lórí àwọn. Bẹ́ẹ̀ náà ni lórí ayé rẹ, lórí ayé tèmi náà. Ikú, ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi, ìrúbọ àti ètùtù fira rẹ̀ rú àti àjíǹde rẹ̀ lọ́sọ̀ èmi àti ẹ dẹni ìgbàlà, lọ́sọ̀ èmi àti ẹ dọmọ Ọlọ́run, ojúlówó ọmọ Ọlọ́run pẹ̀lú, kì í ṣe ọmọ Ọlọ́run lásán, àjogún Ọlọ́run, kí wàá tún ṣe àjogún Ọlọ́run sàn, àjùmọ̀jogún pẹ̀lú Kristi. Kọ́ wa tún tán síbẹ̀, àní ó tún wá gbé nínú ọ̀run nínú Jésù Kristi ní apá ọ̀tún Ọlọ́run Elédùmarè. Wo àánú tọ́pọ̀ ní ọ̀rọ̀ tí kò lẹ́gbẹ́, tí kò náfihàn, tí kò náfiwé, tí kò náfijọ, tí kò náfihàn, tí kò nákàwé, ó tún wá gba èmi àti ẹ̀ lápapátá láì wo títí ẹ̀ṣẹ̀ àti ìwà búburú wa. Ìfẹ́ tó ga ni èyí. Kò sí ohun tí èmi àti ẹ̀ tó yẹ ká tún ṣe ju pé kíni káwa náà ká dá ìfẹ́ yẹn padà sọ́dọ̀ Ọlọ́run padà. Nípa ṣe kíni, nípa gbígbọ́, nípa gbígbà, nípa gbígbé nínú ìfẹ́ rẹ̀. Nípa jíjẹ́ olótìtọ́ àti olódodo nínú rẹ̀, nínú Ọlọ́run àti nínú ìfẹ́ rẹ̀, nínú ìlànà rẹ̀ àti níwájú ènìyàn gbogbo àti níwájú Ọlọ́run, ní gbangba àti ní kọ̀rọ̀. Láti máa jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere ní gbogbo ọjọ́ ìwà, láti máa múnú gbogbo ènìyàn dùn, láti máa mú ayọ̀ gbogbo ènìyàn kún, láti máa fún àwọn ènìyàn gbogbo ní ìwúrí, láti máa yin Ọlọ́run lógo àti láti máa wá síwájú Ọlọ́run gbogbo gbà àti láti máa gbé nínú ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Yẹn pé kíni èmi àti ẹ ohun tó kù èmi àti ẹ kù ni pé ká máa jẹ́ àwòkọ́ṣe rere ohun àmúyangàn nígbà gbogbo. Ká máa rántí wípé kíni aláìmọ́, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ò pé ní ẹnì kọ̀ọ̀kan wa nígbà kan rí. Ọlọ́run nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ló gbà mí, ló gbà ọ́ láì wo títí wà búburú mi. So fún ìdí èyí ìgbọ́dọ̀ mú òmíràn láti fi dípò Ọlọ́run. Ìgbọ́dọ̀ fi òmíràn bẹ́ẹ̀ ti pé dípò Ọlọ́run. Ọlá ọrọ̀ ohun gbogbo tí yóò kó òkèlè ní kò gbọ́dọ̀ ṣe kíni, kò gbọ́dọ̀ ṣe pàtàkì fún mi ju Ọlọ́run lọ. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ìwọ kò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Gbogbo ògo àti ìyìn
gbọ́dọ̀ fi fún ẹnikẹ́ni àbí fún ohunkóhun kan bí kò ṣe pé Ọlọ́run nìkan. Kò gbọ́dọ̀ sí ohun kan tí ń gbé kalẹ̀ láti mọ̀ sí kíni, láti mọ̀ sìn, láti mọ̀ bọ̀ èkó ìtọ́síbi láti yàsọ́ tàbí yàtọ̀ sí láti tọrọ mìíràn láti lọ mọ̀ sí láti mọ̀ bọ̀ wọ́n. Bẹ́ẹ̀ náà ni ìwọ náà. Nítorí pé kíni, ìrúbọ ńlá ni èyí, ètùtù ńlá ni èyí, ìfarajì ńlá ni èyí, ìfẹ́ tó ga ńlá ni èyí, ìtí Jésù kéde tó fira ṣe nípa ikú àtàjíǹde rẹ̀. Kò sí bàbá tó lè ṣe, kò sí ìyá tó lè ṣe, kò sí ẹ̀gbọ́n tàbí àbúrò kankan tó lè ṣe yìí, ọ̀rẹ́ kan ò sí tó lè ṣe léyìí, ẹnìkan kan sọ tó lè ṣe nìyẹn. Ìjábá ta fi gbéga gidigidi, ta sì fún lórúkọ tó borí gbogbo orúkọ, ta sọ pé kiri ní orúkọ Jésù Kristi ní kí gbogbo ẹ̀kọ́ máa wólẹ̀. Kò sí ohunkóhun tá a béèrè lọ́wọ́ Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi tí a kò ní fi fún ẹnìkankan wa láti ọ̀run wa. Gbọ́, Jésù jíǹde kò sí ní ibojì mọ́, ibojì rẹ̀ ṣófo. Ìjọ mẹ́ta tó lọ ṣe nínú òkú nínú ibojì nítorí ta ni? Nítorí èmi àti ẹ. Ṣé kọ́ báyìí kí ìjọ mẹ́ta tó lọ ṣe yẹn ṣe yẹ kó já sásọ kó já ṣófo ni? Kì í ṣe nǹkan tó rọrùn. Kọ́kọ́ wo àwọn ìyà tó jẹ àtàwọn ẹ̀sìn tó ṣe kó tó pé kí ni ọlọ́ṣẹ́ ìjọ mẹ́ta yẹn. Wàá tún wá wò àwọn ìdótún lọ dojúkọ yẹn, ikú, ìsà òkú, àwọn ìgbèkùn àti òmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lọ gbàgbára lọ́wọ́ wọn, tó lọ dè wọ́n pa, tó sọ wọ́n dálẹ̀ lágbára pátápátá lórí ayé èmi àti ẹ. Èmi àti ẹ ta ti kú lánàá, ṣùgbọ́n tó sọ wá dáyé. Gbogbo tí ń ṣe àjàgà, gbogbo pátápátá èyí tá a gbé wo èmi àti ẹ láti inú ìran àìmọ̀ tí a pè nìkẹ́ni nínú wa gangan kò lè mọ bóyá àwọn ọ̀rẹ́ yẹn ṣe rí. Akàngbọ́ ìtàn wọn náà ni tí wọ́n ti dì í lé wa lọ́rùn. Ó ṣe kí ni? Ó já dànù. Ó jó wọn rútírútírú, ó bá wọn jẹ pátápátá, ó wá sọ èmi àti ẹ di kí ni o, olómìnira pátápátá. Kí ló tọ́, kí ló yẹ láti ṣe fún ẹni tó fẹ́ wa tó bẹ́ẹ̀ tó sì fira rẹ̀ rúbọ láti mú gbogbo tí ń ṣẹjà gbogbo pátá kọjá dànù kó nu ayé mi, lọ́rùn mi, lọ́wọ́ àti lẹ́sẹ̀. Òun náà ni pé kí ni? Ká dá ìfẹ́ yẹn padà sọ́dọ̀ rẹ̀ nípa gbígbé nínú ìfẹ́ rẹ̀, nípa jíjọ́ lótìtọ́ àti òdodo níwájú rẹ̀, nípa pé ká má ṣe yà sọ́tún àbí yà sósì tọ́lọ́ mìíràn lọ. Ṣùgbọ́n ká jẹ́ kọ́mọdé mọ̀ fún gbogbo ayé pé kí ni? Jésù ló lágbára àtògo láyé lọ́run o. Jésù ló lágbára ọba títí láé. Ká mọ̀ kéde rẹ̀ nígbà gbogbo wípé kí ni? Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tèmi sìn tó gbà mí là o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọrúkọ rẹ̀. Láì jẹ́ kó di mímọ̀ fún wọn gbogbo ènìyàn wípé kí ni? Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ agbára, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ ìgbàlà. Mo wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, ayé mi gba ìgbàlà pípé. Mo wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, mo bọ́ lọ́wọ́ ègún gbogbo. Ṣetán láti sì máa ṣe ìkéde yìí nítorí pé ìdí abájọ nìyí tọ́lọ̀ fi dé èmi àti ẹ sí. Ìdí abájọ ni èyí tọ́lọ̀ fi gbé èmi àti ẹ là nípasẹ̀ ikú, ìrúbọ, ìtàjẹsí àti ètùtù àti àjíǹde Jésù Kristi ní ọjọ́ kẹta. Kì í ṣe láti mọ bùgà, kì í láti mọ ṣe kíni, láti mọ fi àwọn mìíràn ṣe léyà, láti mọ kẹ́gàn àwọn mìíràn, kì í ṣe láti mọ rí ara rẹ pé ó pé àbí ó sàn ju àwọn kan lọ. Táìpé ní ti pépé ni gbọ́ ìyìn pé, táìpé ní ti ẹni ìyìn yẹ, táìpé ní ti mímọ́ ni èmi ò pé, èmi ṣe mímọ́. Ìtọ́ fi mi jẹ́ sọ pé ẹni rere kan kò sí, tàwádìí mi tí mo sọ pé kíni kò rí sọ ẹni rere lèmi. Bẹ́ẹ̀ náà ni nínú ayé kò sí kó mọ̀ wùlẹ̀ tán ara pé tọ ìwọ tiẹ̀ ó pé o àbí ọmọ àbí ọyẹ. Tó bá fi lè sọ bẹ́ẹ̀ ẹ pé òun mọ́ Ọlọ́run lékè ni. Àánú tí a rí gbà yẹn jẹ́ ká pín pẹ̀lú àwọn mìíràn nípa jíjẹ́rìí títóbi àtagbára rẹ̀. Àjíǹde rẹ̀, ikú rẹ̀, wo àwọn tí a sọ fún mi pé kí ni ẹ mọ̀ wà láì nínú àwọn òkú, kí ni wọ́n ṣe? Wọ́n gbéra, wọ́n lọ káàkiri, wọ́n lọ́rọ̀ ẹni títóbi rẹ̀ àti agbára rẹ̀. Ìwọ náà
lẹ́yìn ìgbà tí ó ti gbà wọ́n náà tó ti mú ọ kúrò ní ipò kù nípa ìfẹ́ tí ọ̀gá tó lẹ́gbẹ́ tí Ọlọ́run fi fẹ́ wa àyíkú àtàjíǹde rẹ̀ tásì bẹ̀rẹ̀ síta nínú òkú ohun tó kù èmi àti ẹkùn ni pé ká lọ káàkiri láti ọmọ jẹ́rìí wípé kíni kò sí ní bojì mọ́ ó ti jíṣẹ́ dìde ikú ìtàjẹ́sí àti irú rẹ̀ lọ́gbà mí là lọ́gbà ọ́ là lọ́gbà ọ́ náà la ẹ̀yin tí kò tí gbà wọ́n náà gbà yóò sì kíni yóò gbà ọ́ náà la agbára àti okun àti ìmísí àtẹ̀mọ́ Ọlọ́run alààyè tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá nínú ìtì ikú ìtàjẹ́sí àti irú bàtà jíǹde rẹ̀ yóò fi mọ gbà wá là nígbà gbogbo ìjẹ́ pé ìsọ́fo tí ó gbé ìsọ́fo ni àyìn yóò fi mọ mú àwa náà kí àyè ìbòjì tí a gbé gbẹ́rì kọ̀ọ̀kan wá pamọ́ sí ogun wá pamọ́ sí oríire ayé kọ̀ọ̀kan pamọ́ sí kó so pàbàtà ní ọ̀tún ní rere a sì mọ tinú ògo bọ́nu ògo inú gbẹ̀gà bọ́nu gbẹ̀gà ẹ̀rí ayọ̀ wa yóò sì mọ pọ̀ sí ní ojoojúmọ́ pẹ̀lú ògo tí kò lẹ́gbẹ́ tí kò ní ìdíwọ̀n ògo yìí yóò sì mọ ìjẹ́ tọ́lọ̀ láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ ìgbà ọpẹ́ àti ìyìn ológo jùlọ gba ọpẹ́ àti ìyìn èyí fún ìbòjì rẹ tó ṣòfò kí èmi náà kí ìbòjì mi náà kó lè ṣòfò níbi tá a gbé mi pamọ́ sí tá a gbé ògo mi pamọ́ sí tá a gbé ìṣeré pamọ́ sí tí mo sì jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ògo tó ga jùlọ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù.